Ògúnmọ́lá Ìbà Olúyọ̀lé o àwa lọmọ Ìbíkúnlé Ìbàdàn lù òjò àǹjẹ̀gbìnjẹ̀ karahun. Let's go there, I take you there. Say you want to party, let's go there. Let's go there, I take you there. And we got the money, let's go there. Ẹ lọ gbórí wá, ẹ lọ gbẹ́ni wá. Ẹ wá jayé tàǹjẹ̀ nìbàdàn o, tàǹjẹ̀ nìbàdàn wo 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 wo. Jágbá Liberty, Mọ̀lété, Káfíjà bẹ̀rẹ̀. Tó bá gbà fẹ́ lẹ̀lẹ̀, Mọ́kọ́lá, Sọmọ̀nà Dápátá, Ìbàdàn Sálẹ̀mọ̀, ẹ̀rántí ẹ̀ ò mọ̀ láyé. Ẹ mọ̀ lẹ́bẹ̀ ohun ẹ̀yin èèyàn mi ṣàlàáfíà lẹ́tún wà sí dáadáa ni mo dé bá yín ní àsìkò tí mò ń bá yín níbikíbi tí ẹ wà. Ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, olólùfẹ́ yín Fàdérà Alálàyé Yorùbá ìní ń kí wa pé ẹ mọ̀ kú ìfọkànbá wa lọ nínú ìtàn alágbára tí a mẹ́nu bọ̀ yìí. Oríṣiríṣi àtẹ̀jíṣẹ́ ńlá ti rí tí ẹ fi ń ṣọwọ́ sí wa, ẹ kú ìfọkànbá wa lọ. Ní kánmọ́kánmọ́ fún àwọn tí wọn bá tí ì máa tẹ̀lé wa bóyá èyí ni ìgbà àkọ́kọ́ tí ẹ bọ̀ sí orí pèpele ti YouTube ti Fàdérà Alálàyé Yorùbá, ẹ káàbọ̀. Mo kí yín ní méní méjì. Mo wá ń fi àsìkò ìròyìn pé tẹ́ ẹ bá ti subscribe ó yá subscribe kí wọ́n ní kárìn kápọ̀ yẹni o. Ti ìrìn àjò yìí ó gùn díẹ̀ kí a jọ rìn kárìn ní àrìn tẹ̀síwájú. Kí n tẹnu bọ èbó a máa pè ní episode 4 ìpele ẹlẹ́ẹ̀kẹrin nínú ìtàn ilé Ìbíkúnlé tí à ń bá bọ̀. Ta ló ń fọkàn tẹ̀lé wa, ta rántí ibi tá a ti dé. Ìyápọ̀ ìrìn àjò tí ó ti parí ní ìpele ẹlẹ́ẹ̀kẹta àti gbogbo oríṣiríṣi nǹkan tí ìtàn kó lọ́wọ́. Ìtàn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o àti ẹ̀ tí ìbẹ̀rẹ̀ nǹkankan rárá. Torí náà ó yá ẹ bomi sẹ́gbẹ̀ẹ́, bó sì jẹ́ tí ilẹ̀ fẹ́ gbé sẹ́gbẹ̀ẹ́, bójá kàrò òyìnbó ni tàbọ̀ títí ẹ̀ lẹ́yìn fẹ́ máa fi ṣẹ̀yọ́ ẹ̀, ó yá ẹ̀já tẹ̀ iwájú nínú rìn. Wọ́n ń bẹ nínú ìpàdé ìgbìmọ̀ ní ibi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ jomitoro lórí ìròyìn ààbò ti ẹlẹ́kùnjẹkùn àti ṣíṣe ètò ìdáàbòbò ìlú nígbà tí ìfiránṣẹ́ náà wọlé. Wíwá tí ìfiránṣẹ́ yìí wá láti ọ̀dọ̀ Bàdà, ọ̀kan lára àwọn olóyè kékeré lábẹ́ Aláàfin, dípò ọ̀dọ̀ Ìlàrí tí ó yẹ kí ó jẹ́ irú iṣẹ́ náà fún, ó fu àwọn olóyè lára nípa bí ọ̀rọ̀ náà ṣe lágbára tó àti pàápàá ohun tí ìfiránṣẹ́ náà dálé lórí kí oníṣẹ́ tó jẹ́ ẹ̀. Bí ìránṣẹ́ tí ó wá jíṣẹ́ ò bá ní kìmí, àwọn ẹ̀bùn lọ́kan-ò-jọ̀kan bíi 40 ẹrú, agbọ̀n iyùn ńlá 8 àti oríṣiríṣi agbọ̀n òfì tí wọ́n sọ̀kalẹ̀ sí ẹsẹ̀ ìjókòó baálẹ̀ Oyèsílé àti àwọn olóyè Ìbàdàn tó kù fi hàn wípé Aláàfin Adélu kò ṣe awẹ́wà rárá. Bó tilẹ̀ jẹ́ pé gẹ́gẹ́ bí aṣojú Aláàfin kò yẹ kí ó forí balẹ̀ fún ẹnikẹ́ni, síbẹ̀ Bàdà bí ó ti rí irú àwùjọ àwọn ènìyàn tí ó wà tẹ̀ tọ̀wọ̀tọ̀wọ̀, bó ti ń wí pé ẹ̀yin olóyè ilẹ̀ Ìbàdàn, mo kí yín o. Aláàfin Ọ̀yọ́ ní kí n ṣe yín pẹ̀lẹ́, ó sì lérò pé àlàáfíà ni ẹ wà. Ó dánu dúró díẹ̀ láti rí dájú pé gbogbo àwọn olóyè ń tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ sí òun kí ó tó tẹ̀ síwájú. Ikú bàbá yèyé ní kí n sọ fún yín pé Kúrúnmí Tìjàyè ti fi àbùkù kan orí adé, ó ti tu itọ́ sí ojú aláṣẹ ìkejì òrìṣà. Gbogbo wa la sì mọ ohun tí ojú ẹni tí ó bá rí ọba fín máa ń rí. Ìkọlù ńlá ni yóò kọlù irú ẹni bẹ́ẹ̀. Ògúnmọ́lá tí í ṣe ọ̀tún balógun pariwo láti orí àga rẹ̀ láì bìkítà wípé àwọn olóyè tó kù, pàápàá jùlọ balógun Ìbíkúnlé àti baálẹ̀ Oyèsílé ń fi ojú kọ̀rọ̀ wo òun. Bàdà tẹ̀síwájú, ẹ̀yin olóyè Ìbàdàn, olúwa mi Aláàfin ti wá kéde ogun lórí ìlú Ìjàyè.
ó sì lérò pé gẹ́gẹ́ bí ìbúra yín láti fi ara yín jìn fún Ọ̀yọ́ wípé ẹ ó gbárùkù ti òun láti ja Kúrúnmí lógun. Ó ní kí ẹ tẹ́wọ́ gba àwọn ẹ̀bùn kékeré yìí fún ìyọlẹ́nu tí ìpinnu yìí lè fà fún yín. Èyí jẹ́ ìròyìn kan pàtó tí Ìbíkúnlé ń sá fún. Ìròyìn òye tí ó ń kà mí lára láti oṣù díẹ̀ sẹ́yìn fi hàn pé èdè àìyedè tó wà láàrin Aláàfin Adélu àti Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí ṣe nípọn tó. Kò fẹ́ kí ó jẹ́ pé ogun yóò bẹ́ sílẹ̀ láàrin Ọ̀yọ́ àti Ìjàyè. Ó sì lérò pé àwọn ọkùnrin méjèèjì ó dẹ́kun àti máa hùwà bí ọmọdé nípa wíwá ọ̀nà àbáyọ láì ní ogun nínú. Pẹ̀lúpẹ̀lú ó ṣàkíyèsí bí Ògúnmọ́lá ṣe ń ṣẹ́jú pẹ̀lú ìdùnnú tí èyí sì jẹ́ ìdàkejì fún Ọ̀tún Balógun. Ìbíkúnlé mọ igbákejì rẹ̀ dáadáa. Ó mọ̀ pé Ògúnmọ́lá múra ogun jíjà pẹ̀lú Kúrúnmí. Èyí kì í ṣe láti kó èrè oko ogun jaburata nìkan o bí Ìbàdàn bá borí, àmọ́ fún ìdí mìíràn tó ní í ṣe pẹ̀lú ti ara rẹ̀. Eléyìí tí ó gbé sọ́kàn láti ogun tí ìlú méjèèjì jà ní nǹkan ọdún díẹ̀ sẹ́yìn. Ọkàn Ìbíkúnlé dàrú bí ó ti ń ṣe àyẹ̀wò bí ọ̀rọ̀ ti ń lọ, tó bẹ́ẹ̀ tí kò gbọ́ bí baálé Oyèsílẹ̀ ti ń dúpẹ́ lọ́wọ́ Ọbàdà tí ó sì ní kí wọ́n mú un lọ sí yàrá ìgbàlejò àwọn ìránṣẹ́ Aláàfin tí wọn yóò fi jíròrò tán láti fún Aláàfin ní èsì. Ìgbà tí baálé ní ọ̀rọ̀ ló délẹ̀ yìí o ẹ̀yin olóyè Ìbàdàn, kí ni ṣíṣe, ní Ìbíkúnlé tó ta gìrì padà sáàrin wọn. Ògúnmọ́lá ni ó kọ́kọ́ fèsì. Kò sí ṣíṣe kò sáìṣe, gbogbo wa la wà níbí tí a sì gbọ́ pé Ààrẹ Kúrúnmí ta àbùkù bá orí adé. Kí ló tún kù ju pé kí a yà lu ìlú Ìjàyè ká sì jó wọlé gúrúgúrú. Ìyàrá ìpàdé kún fún kíkùn wípé a fi ọwọ́ sí i fún ọ̀rọ̀ tí Ògúnmọ́lá sọ, títí tí Ìbíkúnlé fi sọ pé ó tó. Àwọn bàbá wa ní òkun kì í hó ruru káwá ruru. Òótọ́ ni pé Kúrúnmí ti ṣẹ̀ sí Aláàfin. Ojúṣe wa sì ni láti gbèjà Ọ̀yọ́ gẹ́gẹ́ bí a ṣe ṣe ìlérí. Àmọ́ ó yẹ kí a tilẹ̀ ká wo ọ̀rọ̀ yìí jẹ́jẹ́ o. Ó tẹjúmọ́ Ògúnmọ́lá bí ó ti ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀. Kò yẹ kí a gba ìkùnsínú láàyè láti tì wá sí ogun tí kò nídìí. A kì í ṣe. Ògúnmọ́lá kò gbà láàyè láti sọ̀rọ̀ jálẹ̀ tó fi wípé pẹ̀lú ìtẹríba Balógun Ìbíkúnlé, àwọn ọ̀rọ̀ ojo ẹ̀ ń sọ kalẹ̀ yìí ó sì jẹ́ ìyàlẹ́nu láti gbọ́ irú rẹ̀ láti ẹnu Ìbíkúnlé olókè, odindi Balógun Ìbàdàn. Díẹ̀ nínú àwọn olóyè kùn láti kín in lẹ́yìn, àmọ́ ìyàlẹ́nu ló jẹ́ fún àwọn olóyè tó kù. Wọ́n mọ̀ pé Ògúnmọ́lá ní ìgboyà, àmọ́ láti pe odindi Balógun pàápàá Ìbíkúnlé ní ojo jẹ́ àrífín ńlá. Ẹnu ya Ìbíkúnlé fúnra rẹ̀ ṣùgbọ́n ó gbé e sára. Ògúnmọ́lá àyámọ̀ kú ọ́ o, èmi ojo. Ó yí ojú sí àwọn olóyè tó kù. Ẹgbẹ́ ohun tí Ògúnmọ́lá wí. Gbogbo yín rò wípé ojo ni mí nítorí n ò fẹ́ ká gbógun ti Kúrúnmí. Ẹ̀yin olóyè Ìbàdàn, kí ló dé tí ìrántí yín kúrú? Ẹ ti gbàgbé wípé Kúrúnmí yìí kan náà ní Ìbàdàn ránṣẹ́ gbàmígbàmí sí nígbà tí Májẹ̀ yọjú pẹ̀lú àwọn agbébọn nígbà náà. Ṣé Adélù fúnra rẹ̀ ti gbàgbé àìmọye tí Kúrúnmí gbé ìjà bàbá rẹ̀ àti bàbá nínú ọ̀kan ọ̀jọ̀kan ogun ni? Àti bí Àtìbá ti fi Kúrúnmí jẹ ààrẹ torí ó jẹ́ akíkanjú láti fi ẹ̀mí ìmoore hàn. Ǹjẹ́ ó wá jẹ́ abáramóore jẹ
tí a ó fi lérò pé ohun tí ó tọ́ láti fi san padà fún Kúrúnmí pẹ̀lú gbogbo ọdún tó fi òógùn àti ẹ̀jẹ̀ sin ilẹ̀ Yorùbá ni kí a kọjú ìjà sí ìlú rẹ̀. Bó tiẹ̀ wá jẹ́ wípé a kò nífẹ̀ẹ́ Kúrúnmí, ṣé àwọn ará Ìjàyè kìí ṣe ìbátan wa ni? Ṣé gbogbo yín kò lẹ́bí àti ọ̀rẹ́ ní Ìjàyè? Kí ló wá dé tí ó wà láti dúnbú ẹran ara àti ẹ̀jẹ̀ wa? Ní báyìí Ọ̀ṣúndínà tó jẹ́ òsì Balógun ló sọ̀rọ̀. Balógun Ìbíkúnlé, gbogbo wa nínú ìgbìmọ̀ yìí la bọ̀wọ̀ fún yín àti ipò yín nínú ìlú yìí, àmọ́ a ò ní jókòó kalẹ̀ kẹ́ wá máa sọ̀rọ̀ tí kò dùn gbọ́ létí bíi ẹ̀rù àti darí wa lọ sógun bá ń bà yín kẹ́ ẹ wí o, kẹ́ ẹ sì fipò Balógun kalẹ̀ fún ẹni tí ó tó gbangba sùn lọ́yẹ́. Bí Ọ̀ṣúndínà ti dánu dúró ni Àbáyọ̀mí tóun jẹ́ baálé àjíà àgbà ọ̀rọ̀ lẹ́nu rẹ̀. Kò tí ẹ yé ní ìdí tí Balógun ṣe ń ṣe yán bí ọkà lórí ọ̀rọ̀ yìí. Ṣé bí inú ìlú yìí lẹwà tí Basọ̀run Olúyọ̀lé tó wàjà ṣe pàṣẹ ìparun ọjà Ìjàyè. Èmi ló wá dé tí ẹ̀ ń fà sẹ́yìn láti ṣe bí àwọn aṣíwájú yín ti ṣe. Kò jẹ́ ìyàlẹ́nu fún Ìbíkúnlé bí àwọn akẹgbẹ́ rẹ̀ ti ń fi ọwọ́ pa idà àṣẹ àti ìgboyà rẹ̀. Ohun tí ó dùn dénú ni ìwà ìbìkítà wọn lórí ọ̀rọ̀ yìí àti bí wọ́n ti ń fi ọwọ́ yẹpẹrẹ mú ogunlọ́gọ̀ ẹ̀mí tó lè bọ́ sọnù nítorí ìgbéraga. Ìnira hàn ní ojú rẹ̀, àmọ́ ohùn rẹ̀ dúró gírí bí ó ti tẹ̀síwájú. Ẹ̀yin olóyè Ìbàdàn, ǹjẹ́ ẹ ti wá di mùjẹ̀mùjẹ̀ àti olùpète ogun tó bẹ́ẹ̀ tí ẹ kò rí pé kò sí ìdí kankan pàtó tó fi yẹ kí a jagun ni? Arúgbó ni Kúrúnmí, kò sì ní pẹ́ darapọ̀ mọ́ àwọn bàbá rẹ̀. Adélú sì ní ọdún tó pọ̀ láti lò gẹ́gẹ́ bí Aláàfin pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn alálẹ̀. Irúfẹ́ èdè àìyedè tí ìbá wà láàrin wọn kò ní pẹ́ jẹrodò kíákíá ju bí a ti lérò lọ. Torí náà níṣe ló yẹ kí a pẹ̀tù sí Adélú láti farada Kúrúnmí fún ìgbà díẹ̀ tó kù, dípò títaná ogun tí ẹnikẹ́ni ò mọ̀ ìgbà tí yóò parí. Ṣé a kò lè ogun mọ́lágbàmọ́ lẹ́nu lẹ́ẹ̀kan sí? Baálẹ̀, n kò ní jókòó sí àyín kí Balógun Ìbíkúnlé ó máa pàrọwà ìfaradà àti ìbọ̀wọ̀. Ǹjẹ́ Kúrúnmí fúnra rẹ̀ ní ìbọ̀wọ̀ fún orí adé ni? Ǹjẹ́ gbogbo ìwà tó ń hù láti oṣù díẹ̀ sẹ́yìn fi ìwà àlàáfíà hàn? Ṣebí ní ṣe ni ó yan ọta àti ẹtù nígbà tí Aláàfin rán àwọn òjíṣẹ́ sí. Ǹjẹ́ Ìbíkúnlé kọjá nínú ogun Kúrúnmí àkọ́kọ́? Kí ló dé tó wá ní ẹ̀rí ọkàn lójijì? Ó dákẹ́ díẹ̀, ó wo inú gbọ̀ngàn ìpàdé yíká kí ó tó tẹ̀síwájú. Ẹ̀yin jagunjagun Ìbàdàn, ṣé níṣe ni ẹ ó jókòó síbẹ̀ tí Ìbíkúnlé ó fi ìwà ojo yàn yín jẹ láti pàdánù àǹfààní láti ní owó ńlá àti òkìkí? Ó tẹjúmọ́ baálẹ̀. Baálẹ̀ Oyèsílé, ẹ̀yin gẹ́gẹ́ bí olórí ìlú yìí, ọwọ́ yín ló wà láti kéde ogun yìí fún wa. Ǹjẹ́ ẹ ó ṣe bẹ́ẹ̀ ní ìlànà pẹ̀lú ìlérí Ìbàdàn láti máa gbárùkù ti Aláàfin, àbí níṣe ni ẹ ó pẹ̀lú ọ̀bọ Balógun jẹ́ kó bí? Ó pe Balógun pẹ̀lú ìwò ẹ̀gàn àti ẹ̀gbin ní ojú rẹ̀ bí ó ti ń wo Ìbíkúnlé. Baálẹ̀ tí ó ti ń wo gbogbo àwọn olóyè pẹ̀lú atótónu wọn láì fèsì kọ́wọ̀ fún rẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé ìṣiyèméjì Balógun Ìbíkúnlé láti ja Ìjàyè lógun yé mi, mo lérò pé ọ̀rọ̀ ni Ọ̀tún Balógun Ògúnmọ́lá sọ wípé Kúrúnmí ti yan ogun àti wípé ní ìlànà pẹ̀lú àdéhùn tí a ní pẹ̀lú Aláàfin, ó yẹ kí a gbárùkù tì ní àsìkò yìí ni. Ibi ìlà ó ti dánu dúró. Ọ̀rọ̀ yìí a máa ń pè lówè, ìyẹn ó mọ̀ dàbí pé ìmọ̀ tí ń láró nú wẹ́rẹ́wẹ́rẹ́. Níbo ni gbogbo gbùdùgbò ọ̀rọ̀ yóò wá já sí?
ǹjẹ́ Balógun Ìbíkúnlé ó gbà láti lọ ja ogun Ìjàyè? Kí ni fàákájà tí ó ṣẹlẹ̀ láàrin Balógun Ìbíkúnlé àti ọ̀tún Balógun Ògúnmọ́lá àti òsì Balógun Ọ̀ṣúndínà? Kí ni baálẹ̀ Òyèsílé náà ó ṣe nínú gbogbo ọ̀rọ̀ yìí? Ìpàdé náà di inú apá karùn-ún, ibẹ̀ láti mọ ibi tí gbogbo ọ̀rọ̀ yóò já sí. Tẹ́tíléko kẹ́ ẹ máa fọkàn bá wa lọ. Kí n tó rí yín gbà kan tí ọ̀pẹ máa bímọ tí máa sọ láṣẹ Èdùmàrè. Ẹ̀fàdẹ́rẹ́ra ọmọ wọn nìbàdàn lágboolé Ògúnmọ́lá ìní ń kí yín pé ìmọ̀ tí mo rí yín gbà kan tí ọ̀pẹ mọ̀ láṣẹ Èdùà. Ó dàbọ̀. Ìbàdàn ni mí, ọmọ Olúyọ̀lé o. Ìbàdàn ni mí, ọmọ Àjọrọ̀sùn. You can see it on my face and the blood run through my vein. If you tell me say you come from Ìbàdàn, àwarawa la ríra wa. Ìbàdàn ò ní ìbàjẹ́ láyé, Ìbàdàn ò ní ìdàrú o. Àwa lọmọ Ògúnmọ́lá, Ìbà Olúyọ̀lé o. Àwa lọmọ Ìbíkúnlé, Ìbàdàn lú òjò.